ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhun ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhun lè ṣe bí lè ṣèkà má tiẹ̀ jáwọ́ ọjọ́ ń bọ̀ lólúwa wí tílẹ̀ ó ga jù ẹ́ lọ. Ọjọ́ tọ́wọ́ pálábá ẹ máa ségi, ẹ má jẹ́ ń tàn yín, ọwọ́ pálábá kábíyèsí iye ó ti ségi báyìí. Gbogbo agídí, gbogbo kìràkìtà, gbogbo motómotó ó ti yíwọ́ báyìí, ó ti dèrò ẹ̀wọ̀n. Ẹ gbọ́, àló ti gbogbo motómotó àfèmí èmi nìkan náà ni ó ti padà dèrò ẹ̀wọ̀n, ó ti padà yíwọ́ báyìí pátápátá. Ipa ti pin, kẹ́tẹ́kẹ́tẹ́ ti kú, ìṣó ti pin. Ẹ gbọ́ mi, òun mo ṣe ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ má wulẹ̀ já tàn yín. Gbogbo ìwà tí ẹ̀dá bá mọ̀ ń hù àti dáadáa kejì tẹpa mọ́ tẹra mọ́. Kábíyèsí ọba nínú àwọn ọba ilẹ̀ Yorùbá ó ti dèrò ẹ̀wọ̀n báyìí. Ẹnu ti ń kùn ọjọ́ pẹ́, ayé ti ń sọ nípa ẹ̀, ọjọ́ tí ọ̀nà ti jìn. Ta ni kábíyèsí tí mò ń sọ̀rọ̀ ẹ̀? Ẹ máa tó mọ̀ ọ́n. Mo wá fẹ́ béèrè kan, báwo la ṣe délẹ̀ yìí? Báwo la ṣe délẹ̀ yìí? Bá a bá sọ wọn á ní Ifá ló mú wọn, bá a bá wílé yìí wọn á ní Ọ̀rúnmìlà ládò, bá a bá wítè léyìí wọn lè ní wọn gbàdúrà ń bì kan ni, a bá wítọ̀ ọ̀hún wọn lè ní àṣekínní kan ká tó mú ni. Báwo la ṣe ń mú àwọn èèyàn báyìí sórí àpèrè? A sì ń béèrè òmìnira orílẹ̀-èdè Yorùbá. Àbájọ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá tí wọn ò fi fọwọ́ sí pé ká bọ́ lóko ẹrú, pé ká kó lọ́wọ́ àwọn Fúlàní panipani, pé kómìnira orílẹ̀-èdè Yorùbá kó dé, kí Yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Àbájọ lára yín, àbájọ tẹ́ ẹ fi kọ̀ torí ohun tẹ́ ẹ ń jẹ àtohun tẹ́ ẹ fẹ́ jẹ́ àtorí ipò tẹ́ ẹ fẹ́ wà, òun lẹ ṣe ń ṣerú eléyìí, lẹ ṣe ń gbérù gbèsè bẹ́ẹ̀. Ọwọ́ àti àbí ọ̀tán ó di gbà, pàkúté mú lákọ̀ọ́rí lọ́wọ́ ó di gbà. Ọjọ́ ti pẹ́ tó ti wà lẹ́nu ẹ̀ náà, kì í ṣe ní kì í ṣàná. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ó ti jẹ̀bi ẹ̀sùn. Kábíyèsí ti jẹ̀bi ẹ̀sùn. Ta ni mò ń sọ? Mò ń sọ̀rọ̀ nípa kábíyèsí Alápẹ̀tù tìlú Ìpẹ̀tù tí wọ́n mú lọ́jọ́ sílùú Amẹ́ríkà wípé tó ọgbọ̀wọ́ COVID ní owó táwọn àkókò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú. Táwọn àwọn kan wá dìde pé tó ọyá o, ẹjẹ́ á fi owó yìí, owó tó yẹ kí wọ́n fi gba ẹ̀mí àwọn èèyàn kan là, àwọn gbà á. Wọ́n ṣe kí ni o, wọ́n forúkọ kọ́ńpìnì olè wọ́n fi gbà. Òun rèé Alápẹ̀tù tìlú Apẹ̀tù, òun rèé. Ẹ máa bọ̀, ẹ gbọ́ bó ṣe lọ. Ọ̀ṣun Monarch pastor plead guilty for COVID-19 relief fraud in US. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ má bínú, ẹ jọ̀ọ́, ẹ máa bá mi pín kó lè dé ọ̀dọ̀ àwọn kábíyèsí mi. Gbogbo àwọn tó jọ ń ṣe bíi pé ọjọ́ kan ń bọ̀ o, bí gbogbo ìwà tó ń wò máa mọ̀ pé ó lákọsílẹ̀, á ṣíwé ìrántí kan lọ́jọ́ kan. Pìtìpìtì ó dé lọ́jọ́ kan pẹ̀lú ìwà ìkà àti ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó lẹ́ni tí ń ṣe rere kó máa ṣe, ẹni tó ń ṣe bí kó máa ṣe, àti bí àti re àti ìkà ìkan ò ní gbé. Kábíyèsí yọ ọmọ pọ́wọ́ tẹ̀wọ̀n níbi tọ́lọ lọ́hùn. Níjọ́ náà lọ́hùn, gbogbo aráàlú ti bẹ̀rẹ̀ sí ní wa, wọ́n ti ń dífá, wọ́n ti ń bọ́ mọ́lẹ̀ kí wọ́n tó gbọ́ pé tó ó ti kó sí ṣáàgó nílùú òyìnbó. Kí ló wá ṣẹlẹ̀? Òun rèé. The Alápẹ̀tù of Ìpẹ̀tù Mòdù in Ọ̀ṣun State, Ọba Joseph Olóyèdé and Nigerian pastor Edward Oluwasanmi face possible imprisonment in United States of America after pleading guilty to COVID-19 relief fraud charge. Ṣẹ́rí, àwọn ọ̀rẹ́ èèyàn méjì tó ṣe pàtàkì tí ó yẹ ká bá lórí ipò yìí, kábíyèsí àti pásítọ̀,
ṣọ́yẹ ká bá ẹni tí ń ka ìwé mímọ́ tó ń fi ọ̀nà Ọlọ́run hàn àwọn ènìyàn pé báyìí lọ́lọ́run wí, ká bá a nírú ipò yìí, ṣùgbọ́n ò gbọ́dọ̀ jọ wá lójú o. Age is just a number. Orúkọ ni pásítọ̀ o, alias ni o, alias ni àfà o, alias ni máàmù, yèékì o, mustasi, prophet o, alias ni. Bẹ́ẹ̀ bá fẹ́ mojú lówó inú ìwà ilẹ̀ ti mọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run náà sì ti sọ pé ó ní ìwà wọn, nínú ìwà wọn lẹ́ẹ̀tì mọ̀ wọ́n, ìṣe wọn ni ó fi wọ́n hàn. Ẹgbẹ́ ẹ̀jẹ̀ torí àsìkò ẹ̀jẹ̀ ń sáré gbé lọ. Ọba Olóyèdé, a United-based accountant and information system expert, appointed as new Apetun in July 2019, was arrested with Oluwasanmi in early 2024 for allegedly scheming to obtain $4.2 million in COVID-19 relief fund fraudulently. The two men faced 13 court counts, including conspiracy to commit wire fraud, conspiracy to defraud, money laundering, and engaging the monetary transaction with criminally derived properties. They appear before Justice Christopher Bokin at U.S. District Court of Ohio. Ẹgbẹ́ ẹ̀sùn tí wọ́n kà á lẹ̀ fún wọn. Àkáńtáǹtì, ṣé gbogbo àkáńtáǹtì ló lè ní rárá? COVID-19, bàbá àbájọ tó fi rówó ná dáadáa, ó gbowó COVID-19 2019 náà ló di kábíyèsí. Bàtà ń pariwo orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Lásìkò yìí irú wọn ò ní tẹ̀lé wa. Àbárírú àwọn kábíyèsí báyìí, ẹ dákun, ọjọ́ wo ni ìdàgbàsókè máa bá orílẹ̀-èdè Yorùbá, àti wípé báwo la ṣe délẹ̀ ìlérí wa? Nígbà tí a bá ń wo àwọn ènìyàn, tá a bá rí àwọn ènìyàn wọ̀nyí, àwọn aṣíwájú, ẹni tó yẹ tí ò yẹ, ibi tó yẹ ká bá ọgbọ́n tá bá jẹ́ àgọ̀ lábábá pàdé ń bẹ̀ tí kò ní súyàn, ẹ jẹ́ ń kà síwájú sí i. Ẹ jẹ́ ń ka ọ̀rọ̀ yìí síwájú sí i ń bọ̀. The Punch previously reported Ayodele Oloyede arraignment when Apetumadu resident questioned his disappearance from community after traveling abroad. The community grew anxious when the 62-year-old monarch missed several important festivals requiring his presence. Wọ́n yà wọ́n lọ sáré cash out. Wọ́n lọ sáré cash out. Bí tí wọ́n ti lọ sáré cash out, ibẹ̀ ni wọ́n he wọ́n sí. Nígbà yẹn lọ́hùn-ún, táwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní wá bá kábíyèsí. Àwọn kan ní tò àjà ló wá gbé kábíyèsí. Wọ́n ní kìnìkan títí tí wọ́n fi ṣe àwọn òòṣà oríṣiríṣi. Ẹ máa bá mi ká lọ. Court documents obtained by correspondents show that between April 2020 and February 2022, Oloyede and Oluwasanmi submitted falsified application for the Paycheck Protection Program, loans, and economic injury disaster loan under the U.S. Coronavirus Aid, Relief, and Economic Security Act. They allegedly used fake tax and wage documents to secure funds intended for business struggling during the pandemic. Ẹgbọ́n nǹkan tí wọ́n kọ lẹ̀. Kábíyèsí ọlọ́ba ojú ìran Yorùbá jẹ́. Ẹ lọ bà íméèjì Yorùbá tó jẹ́ wípé ìran wa, àwa kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Ayé tí mo wá kàkà kí n jalè má kúkú ṣẹrú.
gbogbo eléyìí lẹ̀sìn kà ń gbẹ̀ lọ léèwé torí kì í ṣerú ayé ìsìn yìí tí wọ́n ti yọ irú ẹ̀ kúrò nínú kíní sùkúù. ẹ wá gbọ́ bí tí wọ́n láǹdì sí. wọ́n ní àwọn nǹkan báyìí ni wọ́n kó jọ, àwọn fẹ́ ṣe gbá, àwọn fẹ́ máa ṣe bísínẹ́sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló ṣẹlẹ̀? The act provided emergency financial assistance to America suffering economic effect from the COVID-19 pandemic by issuing loan to small business and non-profit organizations experiencing pandemic-related revenue. Revenue loss. It also authorized the U.S. Small Business Administration to issue advance or grant up to $10 to small business. Oba Oloyede, previously based in Medina, Ohio, before becoming king, allegedly used several companies, including Available Tax Staffs Corporated, Available Financial Corporation, and Available Transportation Company, to defraud the government through COVID-19 reliefs. Ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ nípa ààwẹ̀ funfun 40 ọjọ́ àti àdúrà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí Olúwa pa láṣẹ fún èmi ìránṣẹ́ rẹ̀ láti fi wá ọ̀nà àbáyọ àti ìtúsílẹ̀ fún ìran Yorùbá kúrò ní abẹ́ oko ẹrú àti láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá lè gba òmìnira. Mo gbàdúrà ìwọ náà tó ń gbọ́ mi, lórúkọ Jésù ayé rẹ máa gba òmìnira. Ìwọ náà lè pè mí fún àdúrà láti wádìí kí làṣírí ogun tẹ́ ń là kọjá, kí ni ọ̀nà àbáyọ sí ogun náà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí 07025475427. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 07025475427. Àtiwọ́ àtorílẹ̀-èdè Yorùbá, lórúkọ Jésù ẹ ó di òmìnira. Mo ṣe sọ pé ọjọ́ gbogbo tó lè, ọjọ́ kan tó lóhun. Ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yìí kọ́ lẹ̀. Ẹ gbọ́ orúkọ kọ́mpìnì tó lò nígbà tí àwọn ọ̀ràn kan wà tí wọ́n dúró gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún àwọn ọ̀ràn míì, tí wọ́n dúró gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún àwọn ọ̀ràn míì pé tó ọ̀yá o, ìkan báyìí ń ṣẹlẹ̀, àwọn èèyàn ò lè jáde, wọn ò lè bọ́ sígbà, wọn ò lè ṣàwo, ká fi eléyìí gbà wọ́n lẹ̀ kí wọ́n má bàa kú sínú ilé tẹ́yìn kan lọ kó gbogbo owó tẹ́ gbà á. Oluwaseun reportedly used his company, Dayspring Transportation Limited, Dayspring Holding Incorporated, and Dayspring Property Incorporated to obtain millions of dollars, which he later diverted for personal expenses, violating U.S. federal law. According to the court record, the due fraudulent obtained $3.76 million from the U.S. Paycheck Protection Program and Economic Injury Disaster Loan after approximately 1 year in court. Both men pleaded guilty to some charge and now face potential prison sentence. Shokari. They are facing potential prison sentence báyìí. Ó di dandan. Nígbà tí ẹ bá ti ẹni bá ti jalè láti inú ìran Yorùbá nìyẹn wà. Ọjọ́ gbogbo tó lè, ọjọ́ kan tó lóhùn. À ń pariwo náà orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. À ń béèrè bàbá bí bàbá ṣe dàgbà tó, Professor Banji Akintoye, bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè gbàgbà wo ni kíní yìí tí wọ́n ń gbìyànjú 90 years wọ́n tún máa struggle lọ sọ́tún, struggle lọ sósì torí òmìnira.
olóyè Sunday Adéyẹmọ àtàwọn gbogbo àwọn èèyàn tí àwọn èèyàn wọ̀nyí sì wọ́n pé ìyà ò jẹ wọ́n kò jẹran wọn. ẹ̀yin tí ẹ wá wà nípò tó yẹ kẹ́ ẹ fún wọn ní sọ́pọ́ọ̀tì ẹlòmíín bẹ́ẹ̀ o ẹni ó dé la mọ̀ báyìí o. kí ni ká ti wí tẹ́ntì lọ owó àwọn ẹlẹ́sìn àmọ́ tàwọn yẹn sì ti ẹ̀ dá torí ẹni bá lè gbé ìhòòhò yóò tán lẹ́ẹ̀dí àwọn yẹn máa sanwó wọn. bó bá gbowó lọ́wọ́ olóṣèlú ọ̀ọ́jìyẹ ẹ̀dí, bó bá gbowó ẹ̀sìn bí ẹ kìrìsìtẹ́nì ni mí mo fẹ́ máa dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ó jìyẹ ẹ̀dí tó o bá rí i ṣe. bó bá gbà lọ́wọ́ mùsùlùmí ó jìyẹ ẹ̀dí bó gbà lọ́wọ́ àwọn Saudi. àmọ́ tẹ́lẹ̀ yìí kọ́ ẹ̀tí nítorí àsìkò. After appropriate money, okay, on April 10, Oluwasanmi, represented by counsel Harry Hilo, pleaded guilty in court. 1, 11 and 12 of the indictment. This court accused him of using fraud proceedings to purchase commercial property at 422 South Greek Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Guilty plea entered to court 1.11 and 12 of the àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wò Ọba Olóyèdé submit his guilty plea on Monday, April 21, with the court scheduled Thursday, April 24 for this pleading hearing. ẹ gbọ́ wọ́n ti gbọ́jọ́ wọn ní ọjọ́ Thursday ìjẹta. ìyẹn Ọba Olóyèdé, ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń retí ọba yín, ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ọmọ ìlú Ìpótúmẹ́dù, tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹjẹ́ lọ tún fádá, torí ìtàn máa sọ ò pé kábíyèsí yín ṣẹ́nu wọn máa gba nǹkan kan mọ́ṣá, ṣẹ́nu wọn máa tún gbọ̀rọ̀. èmi ò rò bẹ́ẹ̀ o. bí wọ́n bá dé o àbí wọ́n máa sọ fún wa káwọn òṣèwọ̀n ni ẹ̀wẹ́ ó dìgbà náà ná. torí náà ni ìwé ìròyìn sọ ó ń bẹ nínú ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa tó jáde lónìí. gbogbo ẹni bá sọ pé irọ́ ni. The monarch extended absence as work reaction from community leaders and chiefs, particularly after he reportedly demolished the town palace, promising to build and improve one upon his return before his arrested. Shorten. Following news of U.S. trial, some residents are now demanding that the state government investigate the intensify in the matters. Ọ̀tán ọparí kábíyèsí wó ààfin pẹ̀lú ìrètí pẹ̀tò ó lọ cash out as usual bó ṣe máa ń cash out. torí bóyá wọn rò pé bó ṣe máa rí ilẹ̀ yo Nàìjíríà jẹ́pẹ́ tó bá ṣe nǹkan tó dáa tẹ́tí jọ pé bíi mélòó ẹ̀yin náà àgàgà tẹ wà ń jọba ẹ̀yin náà lẹ́jọ́ máa jẹ́. bóyá àwọn cash out kan tí ń wá tẹ́lẹ̀ gbọ́ wá tásìkò pé as usual now àṣẹ máa ń cash out ni wọ́n lọ ní 2024 tọ́wọ́ ti tẹ̀ wọ́n ní ìwà pé kábíyèsí ó tó lọ wọ́n ti kọ́kọ́ wó pálásì. ọgbọ́gìrì odò ọ̀dà mi inú àgbánù bójú ọ̀bá rọ̀ mọ́ nǹkan ṣé àti rómiwẹ̀ ò ní diṣẹ́ àti gbọ́njẹ ńkọ́ ṣé kò ní di wàhálà. ó ti di wàhálà sáwọn Ìpótúmẹ́dù báyìí. ó wá kò fẹ́ lòmíì tí ọba jọba ó wá kọ́ pálásì wò. torí kábíyèsí ti di wọ́n ti jọ ń ṣèjọba àtàwọn ará Amẹ́ríkà lọ́hùn-ún. ohun táwọn sọ ni wípé ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ púpọ̀ tí ò fúnyàn ní ìfọ̀kànbalẹ̀ tó mú kí ìran Yorùbá tó fà wá sẹ́yìn. ọ̀rọ̀ yìí ò sì rí báyìí tẹ́lẹ̀. kò sí kábíyèsí ní ọ̀gbọ́n kábíyèsí kan kó jẹ́ alẹ̀ rí ó ṣe wáá jẹ́ tó jẹ́ ń gbòódì ìran tiwa ní àwọn kábíyèsí yìí dà báyìí. ṣé ìwé ni ìgbà táwọn tí ò tí ì kàwé ń jẹ baálé kò sí wàhálà nǹkan tó ní wọn tó wọn. àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn àbórúkọ bàbá tèmi jẹ́
wọn ò sì bà tiẹ̀ náà jẹ́ bí kò ṣe ó kọ tiwọn ló bàjẹ́. Ẹ̀yin tó pèrè ẹ̀ pásítọ̀ èmi ò yẹn ṣe pásítọ̀, nickname ni pásítọ̀. Bẹ́ẹ̀ ni tó àdúrà wa ni pé kábíyèsí yóò rá àánú gbà o, torí ọmọ Yorùbá náà ni. Bí ọ̀rọ̀ bàbá wa Professor Banji Akíntóyè, bàbá ní ẹ má bára Yorùbá kankan jà, ẹ má bára yín jà, ẹ má ṣépè fúnra yín, torí pé bórílẹ̀-èdè bá dé àájọ gbé pọ̀ ni, àtọ́dá o àti kọ̀dá o àájọ gbé pọ̀. Nígbà yẹn náà láwọn máa wá yọ kàńdá nínú ìrẹsì, kálukú wà mọ ibi tó lọ. Fún ìdí èyí àwa gbàdúrà fún kábíyèsí Olúpẹ̀tùmẹ́dù tó wà ní Agodi àwọn òyìnbó lọ́hùn-ún. Dé láyọ̀, ra àánú gbà. Mo mọ̀ pé wọ́n ti máa kọ́ wọn níṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan. Ibi ẹ̀wọ̀n tí wọ́n ní wọn ò débẹ̀ rí, ìsìn ní lọ lágbára Ọlọ́run. Àwọn tó ti lọ náà wọn ò dé láyọ̀. Wọ́n ní wọ́n máa ń kọ́ wọn níṣẹ́ ọwọ́, wọ́n ti máa kọ́ wọn ní iṣẹ́ ọwọ́ tí wọ́n ó ṣe tí wọ́n bá dé. Lọ bóyá tí bíríkìlà ni wọ́n ń ṣe ni o, bóyá télọ̀ ni o. Ó mà lágbára o. A tún pàdé tó bá dìgbà míì. Ẹ jẹ́ á máa pariwo orílẹ̀-èdè Yorùbá. Ẹ má gbàgbé mega rally yóò dé láìpẹ́, yóò wáyé. Bẹ́ẹ̀ ni ayọ̀ la fi pàdé. Ẹ dákun ẹ bá mi share ètò yìí. Ẹ ṣé o, ó dàbọ̀.